gbogbo ẹ̀yin alára wa kò sí àní-àní ní Bistro Hall ibẹ̀ la wà báyìí níbi tí ètò láti yan ọmọye níbi tí ó ti ń lọ lọ́wọ́. Tẹ́ bá wò àyíká ẹ rí wípé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ló dúró wámúwámú ní ibi báyìí. Ọ̀fọ́n kankan kò lè fìrùnà gbá o. Ẹ rí pé gbogbo àwọn ènìyàn ti ń wọlé ní serere ní wẹ̀rẹ̀rẹ̀. Àwọn tó lẹ́tọ̀ọ́ tí wọ́n ní ìwé láti wọlé tó ní àṣẹ láti wọlé àwọn lẹ́ ń rí tí wọ́n ń wọlé ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì tí àwọn agbófinró àtàwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tí wọ́n ń ṣe àyẹ̀wò wọn fínífíní. Ẹ káàbọ̀ sí ìlú Ìjẹ̀bú-Òde. Ẹ káàbọ̀ sí ìlú Ìjẹ̀bú-Òde. Ètò yíyan ọba Awujale òun ni à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí àwa náà sì sọ pé kí a ṣe kíni kí a mójú wa débẹ̀ kí a sì sọ fún yín ẹ̀yin tó ń wò wá nílé káàkiri gbogbo àgbáláyé bó ṣe ń lọ òun là ń tẹ̀lé. Ẹ káàbọ̀ sílùú Ìjẹ̀bú-Òde. Ẹ dá wa ọba àná ọba òní ọba ọ̀la ọba láìláìgbé. We thank Almighty Allah for bringing together all the 74 holy house tó yẹ pé àwọn tí wọ́n represent àwọn holy house yìí àwọn wà ní high table yìí. Alákọ̀ọ́kọ́ báwa ọ̀túnba Ìjà Abdulatif Owóyẹmí former ICAN president, báwa ọ̀túnba Adídàgbà báwa Fáfitì Yusuf former commissioner of Ogun State àti báwa ọ̀dọ́lásán pẹ̀lámọ́sí àdúgbò àwọn tó kà lókè yìí ní Allah protect you, guide you, give you strength, and allow you to choose the best candidate for the feet of King of the land. Ọlọ́run bá wa síbẹ̀ fún Ọlọ́run. Ọba tó máa mú, tó máa win, tó máa wọlé, tó jẹ́ ọba tó full of wisdom, full of integrity, full of kind. Ọba tó ń gbé ọba unite gbogbo Ìjẹ̀bú land fún Ìjẹ̀bú wa ṣe bẹ́ẹ̀. Tí kò wá tó ní Ọlọ́run bá fọ ìbáríkà sí, Ọlọ́run bá fọ ìbáríkà sí, olú àkúrò àbúrò wa Ọlọ́run alifá àti ha. Ìṣẹ́lẹ̀ ààrẹ aláìlera yìí, alhamdulillah rabbil alamin, arrahmanir maliki yawmiddin, iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين يا الله. آمين ويقول آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الكريم. Ló yẹ ọ́ bàbá olóore iyì ló yẹ ọ́ Ọlọ́run ọba Hòsánà yẹ ọ́ ó ṣe ó ṣe. Bàbá wa ti bẹ ní ọ̀wà lápapọ̀ ní ti Akilẹ̀ Ìjẹ̀bú. Adúgbò nítorí pé a mú ọjọ́ òní ẹ bá wa fọwọ́ sí Ọlọ́run ẹ ṣe gba ọpẹ́ wa. À ń tẹ̀síwájú nínú ètò yíyan ọba tuntun fún Akilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ láti ìdílé Ìfúnṣẹ́gun wa. Lórúkọ Jésù Ọlọ́run ẹ ṣe gba ọpẹ́ wa. Bí a ti ń tẹ̀síwájú nínú ètò yìí, a fẹ́ kí ẹ̀mí yín àti agbára yìí kó darapọ̀ mọ́ wa láti ṣe gbogbo létòlétò. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. Àyíká àyídà yìí lórúkọ Jésù kò di mímọ́. Gbogbo àwọn ètò tá a fẹ́ ṣe bí Ọlọ́run ẹ bá wa lọ́wọ́ sí o. Gbogbo ìjọba èṣù ẹ̀mí òdì nínú ìpàdé yìí lẹ́yìn ìpàdé yìí lórúkọ Jésù ó yá àtẹ̀rí wọn bá bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Ọlọ́run. A bẹ̀rẹ̀ ìpàdé yìí ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́ ní orúkọ Jésù Kristi
Olúwa wa. Owóyẹmí ìbàrẹ́lẹ́ ni o, Ajídàgbà ìbàrẹ́lẹ́ ni o, Yusuf ìbàtẹ́lẹ́ ni o, Ìdèdè ìnira sọ́kọ̀ bẹ́ẹ̀ sí lẹ́yìn ọmọ ọba rí máa sùn ọ̀nà ilé ìgbìmọ̀ yìí máa pèsè lẹ́yìn o, ọba rí máa bẹ́ẹ̀ ní jẹgbó kó máa bẹ́ẹ̀ ní jẹtọ́ ọ̀nà ilé ìgbìmọ̀ yìí máa pèsè lẹ́yìn o, nítorí fọ́kí ni wọ́n lọ tí dọ́mọ nínú làárí ogun ọ̀rẹ́ ọmọ àti ìdíbìràn ọtún ìbò lè máa lọ́kọ̀ gbé ọmọ ẹ̀ta ń lọ nílẹ̀ àdídẹ́rù ìbẹ̀rẹ̀ ayé àwọn tí wọ́n mẹ́ta nílò ọ̀rẹ́ arójú ọ̀rẹ́ aráyè á ní ìdààmú kú ṣẹ́kù àríṣọ́ wọn lọ níwájú èyí rẹ̀ yìí o ọdún kẹ́kẹ́ ọdún ní ayọ̀ ló máa jẹ́ inú á ní ìṣọ̀dún bàbújẹ́ o tó. ó ṣẹlẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ẹ̀yìn tí ọlọ́run pè wá wà ní èyí ọlọ́run àgbàdúrà yìí o ọba tá a máa jẹ yìí gbogbo tá a máa jèrè o obìnrin á jèrè o ọkùnrin á jèrè o ọmọdé á jèrè o àgbàlagbà á jèrè o ẹni ẹlẹ́ni kò ní gbàṣẹ wá ṣe o ìdílé ọmọ afúnṣẹ̀pọ̀ ọmọ fúnṣẹ̀pọ̀ lọ́dọ̀ máa yọ̀ fún wa o ìgbà yà á tù wá lára o nípa bí ìgbà ọba yìí ti máa ṣe àti tí a ṣe léyìí láti nǹkan bí 2017 lọ ti sọ fún wa bó ṣe máa rí pé èdè wà àpàlẹ́ làpàá lọ́wọ́ pé gbàtọ́ bá ní ó yá kalọ́mọ́ ọba ilé òní gbá èèyàn ó rí bẹ́ẹ̀ náà lóòótọ́ o wọ́n ní gbàtọ́ bá máa mú ọba yẹn ó máa yà wá lẹ́nu bó ṣe máa yá sí yóò lè sédè lédè ọlọ́ àjẹkórí mẹ́ o wọ́n ní ìwé gbàtọ́ bá jẹ ọba yẹn tán wọ́n ní wọ́n á gbà tó bá ṣe tán tó bá jù àlórí á ṣe dáadáa tó jẹ́ pé wọ́n ti pé wọn ò lú àwọn kẹlẹ̀ bẹ́ẹ̀ ní àgbà tí ìjọba jù bẹ́ẹ̀ aṣojú mi o aṣojú mi o aṣojú mi o máa fẹ́ kí gbogbo ara ká dìde nínú ọjọ́ àwọn ọba tó ti jẹ 59 ní ìjọba òdì ìgbẹ́ká jẹ tó jẹ tàbí kàṣàdúrà fún wọn ẹ ti di ìrànlọ́ tí wọn. ìjàmbá ṣe náà ìjọ láì ìgbẹ́ náà ìgbà péré lé o àti ìgbà lé o òun náà wá ṣe léèlú òun náà wá ṣe léèlú ẹ ṣe ní àṣẹṣẹ bẹ̀rẹ̀ o àti ṣèpàdé àti sọ̀rọ̀ àti ṣe ìṣèlúmọ rẹ̀ nítorí náà tèmi kò kọ̀ púpọ̀ o àwa lẹ́sìn pé ká yan wọn tó a máa múlẹ̀ pé ọ̀nìkan ọ̀nà gbà lágbàdà tó kọjá sí gbọ̀ngàn tábà ṣe tiwa tán ìwọ̀n tábà kójú ọ̀pọ̀ àkóhun sọ́dọ̀ àwọn afọbajẹ tí àwọn ọbajẹ bá ṣe tiwọn tán wọ́n á yan ẹnìkan wọ́n á fi kẹrọ̀ṣẹ́ sí gómìnà pé òun ni ọba ìgbà tó bá ṣe yẹn a ní ọjọ́ mọ́kànlélógún ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó kọ̀wé sí gómìnà pé ẹni tó ń yẹn ń kọ́ kò tọ́ sí ọba kí a máa sọ pé ó lè ní tó fàdíyà tàbí kó lọ sẹ́wọ̀n ní tàbí kọ̀tùkọ̀ wọ́n á kọ̀ ìwé rẹ̀ nítorí náà ìpàdé wáyé yìí kò ń ṣe ìpàdé ìtàn o lágbájá lómi lágbájá nítorí àpò ìyẹn ò wáyé o kò ń ṣe political campaign o kò sí láti máa pàtẹ́wọ́ ń bẹ̀ o kí ẹni tó bá ti sọ́rọ́ lágbájá wọ́n ti mú ìwé wá ẹni tó bá fẹ́ nominate àdìde àgbà microphone èmi lágbájá kọ́ mo nominate o ẹnì kejì àdìde èmi lágbájá kọ́ mo second yẹ o mo sọ síbẹ̀ yẹ o ó bẹ̀rẹ̀ wọlé o ọ̀nà méjì ló pín sí àwọn láti gbogbo oṣù mẹ́ta láti sọ̀rọ̀ wọn tó àti gbé ọmọ tó bá fẹ́ jọba ń kọ́ wọ́n kọ̀wé wa ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ti kọ̀wé gbogbo ọmọ tó jẹ́ pé ó kọ̀wé káwà pẹ̀lú ẹ̀mí bíbá ilé ilé wọ́n jẹ́ márùn-ún wọ́n ní 100 so yes wọ́n ti àti gbọ́ tẹ́lẹ̀ pé bàtà bá sọ pé ó yá ìyàrá ilé òní gba èrò gbogbo ọ̀nà máa yá láti fẹ́ jọba ìkọ́sẹ́lẹ̀ ìjọba fún wọn tábà parí yẹn tán náà tó bá wà nígbà yìí tó rò pé ọmọ márùn-ún láàárọ̀ iye márùn-ún yẹn wọ́n tó wọ́n ti pọ̀ tó ó lè yọ ọ́ sókè àdìfúnláyè tó ní ẹ̀rọ mi létí ẹ̀ tó bá fẹ́ tó bá lẹ̀ ti sọ̀kọ́ nínú wọn nínú àti pẹ̀lú ọmọ wọn tàbí ọmọ tí wọ́n jẹ́ àgbọ̀ bá jẹ́ ìgbò ẹ jọ̀ọ́ tábà ti ń ṣe eléyìí ṣe pátì mìtì o ìwé ìpàdé
náà àwọn ọba tó fẹ́ mú ọba o gbogbo ayé ló ń bò wá o kó má sí èébú kó má sí ìpàtẹ́wọ́ kó má sí àgbààgbà ní ọ̀wá yìí o ẹni tó bá fẹ́ ṣe ẹ̀ lọ́tọ̀ àwọn ẹni tó bá gun kó jáde kó lọ́ bá ṣe ta ni o ọlọ́wọ́ á gbàdúrà wa o ọlọ́wọ́ á gbàdúrà wa o àdìsíléyà o ọba tá a máa mú yìí á dá sí gbogbo wa o á dá sí gbogbo wa o ọlọ́wọ́ àgbẹ̀yẹ̀wò lè ga jù bẹ́ẹ̀ lọ àti lọ́pọ̀lọpọ̀ ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ ọmọ bàbá láwọn tó gbọ́dọ̀ wà lọ́dọ̀ mọ̀ nípa bó ṣe máa rí kí ọba ẹ máa ya gbogbo ẹgbẹ́ bó ṣe máa ṣe ọlọ́wọ́ àwọn ìdíkà ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹjọ́ ká ṣe fọkànbalẹ̀ láti ẹ̀fẹ́ tí gbọ́rú ọ̀rọ̀ tó máa múlẹ̀ gbogbo kó má sí èdè ìgbédè kó má sí pé ẹ ṣàbúrò mi ẹ ṣẹ̀kọ̀ mi ọ̀wá ilé ìlú kò sí petition kò sí agreement kò gbọ́dọ̀ sí pàtẹ́wọ́ kò gbọ́dọ̀ sí campaign kò gbọ́dọ̀ sí pé àgbà tó gbà kí ẹ má wáyé o ẹni tó bá ti rẹ́ ṣe bẹ́ẹ̀ kọ́ àwọn ẹni kọ́ bá wa sọ fún wọn kó lọ bí òkòlò sí bàbá ẹ̀ pẹ̀lú àwọn bá ti ẹ̀ lọ́rùn a máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ àti bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run àti kàparí ẹ̀ pẹ̀lú ìdùnnú o ìgbà náà wá ṣe gbogbo wa o a parí ẹ̀ pẹ̀lú ìdùnnú pẹ̀lú àlàáfíà ara o a ti sọ lẹ́ẹ̀kọ́ sí tàbí bá jẹ ọba yìí èmi náà jẹ inú ẹ o èmi náà mú inú ẹ o wàhálà mọ́tò inú ẹ o àgbọ̀dẹ inú ẹ o ọba ìlà afẹ́rẹ́ ara ìrẹ́pẹ̀ inú o àwọn ọmọ ọba àkísà àmọ́ àwọn ọba ládùúgbò jẹ ọba ìlà ṣe dáadáa gbogbo ìyẹ̀kọ́ àti ọmọdé àti àgbàlagbà ọlọ́run ló máa fi kára lọ́rẹ́ o bó ṣe máa ń nìyẹn o lágbàdo àríbẹ̀ o lágbàdo àríbẹ̀ o àmín fàtíà. alhamdulilayi rabbil alamin arahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin amin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Thank you very much. God bless you all. Ẹni tó bá fẹ́ sọ ti èdè Yorùbá wà bẹ́ẹ̀. Ẹni tó bá fẹ́ sọ èdè Gẹ̀ẹ́sì wà bẹ́ẹ̀. Tó bá yẹ ti ṣe tán, ṣẹ́wọ̀n àti sọ, àfàtẹ̀wọ́, àfẹ́ ṣe political kìíní, agboolé wà akọ̀fígbà ọ̀ọ̀lù ni. Ẹ jẹ́ ká fúnra wa ní iyì tí àwọn tó ń gbé sí afẹ́fẹ́, àwọn press kọ́ lè fún wa ní representation tó dáa. Chairman ti sọ pé wọ́n ní ìjọba máa ṣe kínní ilé wa máa kún òun ló kún yìí o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jọ àti fẹ́ bẹ̀rẹ̀ àfẹ́ ariwo so that àwọn èèyàn lè gbọ́ orúkọ wọ́n á gbọ́ orúkọ àwọn ọmọọba tó fẹ́ pè ẹ jọ torí Ọlọ́run so a máa bẹ̀rẹ̀ báyìí. Hereby nominate Ọmọọba Adeleke Abiodun Adetunji for the position of Awujale from the Zimbabwe House. I, Idris Adeleke, Ọba Zimbabwe House, hereby support. Thank you. Bello Muniru Ayodeji. Ọmọọba Bello Muniru Ayodeji. Hi, Consulat Ajoke Mustapha Bello hereby nominate Ayodeji Muniru Bello to the position of Awujale from the Fisego family. I praise Taiwo Abibola second. Princess Oluwakemi Onanuga. Ọmọọbabìnrin Oluwakemi Onanuga. Nominator for Princess Oluwakemi Onanuga. Ọba Olúwamúyìwá Fáfowórà. Mo nominate Princess Barrister Kemi Adetokunbo Onanuga
fún ipò Awujale Ìjẹ̀bú Òde láti ìfẹsẹ̀kúwà unit house. Thank you. Babatunde Ọmọọba Babatunde Alẹ́ṣinlọ́yẹ̀ Williams. Nominator for Prince Babatunde Alẹ́ṣinlọ́yẹ̀ Williams. Babatunde Alẹ́ṣinlọ́yẹ̀ Williams. You're coming, you're coming. Orúkọ mi ni Prince Ọlájídé Àlàó Alẹ́ṣinlọ́yẹ̀ Williams. Mo nominate ọmọ mi Babátúndé Ajíbọ́lá Alẹ́ṣinlọ́yẹ̀ Williams. Second up, please. Hello, my name is Adekule Ajibu. Mrs. I hereby second situation of Prince Babatunde. I, Mrs. Adekule Ajibu. I hereby second the nomination of Prince Babatunde Alẹ́ṣinlọ́yẹ̀. Ọ̀ṣìbọ̀gbò Ayọ̀dèjì Adékúnlé. Hereby nominate Ọmọọba Frederick Ayọ̀dèjì Ọ̀ṣìbọ̀gbò for the school of the Awujale of Ìjẹ̀bú Kingdom. I, Pastor Mrs. Olutotan Ibalogun, second the motion of nomination of Frederick Ayọ̀dèjì Adékúnlé Ọ̀ṣìbọ̀gbò for the school of the Awujale of Ìjẹ̀bú for Kòsòwúrà family. Thank you. Praise Olúwatósìn Ọ̀ṣùnsànyà. Nominator for Praise Olúwatósìn Ọ̀ṣùnsànyà. Olúyẹmí Adéníyì Táíwò. Hereby nominate Ọmọọba Olúwatósìn Ọládàpọ̀ Ọ̀ṣùnsànyà for the position of Awujale from Fùsẹ̀kúwà royal family. Thank you. I, Ọmọọba Adéọlá Akínnífẹ̀sí, I hereby support the nomination of Ọmọọba Olúwatósìn Adédàpọ̀ Ọ̀ṣùnsànyà for the position of Awujale of Ìjẹ̀bú. Thank you. Prince Abímbọ́lá John Ọ̀nàbànjọ. Nominator for Prince Abímbọ́lá John Ọ̀nàbànjọ. Orúkọ mi ni Ọmọọba Abímbọ́lá Bọ́ládáre Àràbà. Mo nominate Ọmọọba Abímbọ́lá fún ọba Awujale sí ilẹ̀ Ìjẹ̀bú láti ìdílé Fùsẹ̀kúwà family. I, Mrs. Damiat Adeneye Aderibigbe, mo second nomination Ọmọọba Abímbọ́lá John Ọ̀nàbànjọ fún ipò Awujale Ìjẹ̀bú land. Prince Abuftan Adékúnlé Adéìtẹ́. Nominator for Prince Abuftan Adékúnlé Adéìtẹ́. Hi, Ọmọbọ́láńlé Òbílẹ̀yẹ. Hereby nominate Ọmọọba Adéìtẹ́ Adékúnlé Abuftan for position of Awujale from the Ìṣẹ́kúwà ruling family. It's being Awujale. My
name is Benga Utitology. For Prince Adebigbe Orofolu. Nomination for Prince Adebigbe Orofolu. Ọmọọba Olúṣẹ́gun Adéhùn Ọwọ́túnṣe Kàdé. Hereby nominate Prince Morofolu Aderomola Adebigbe for the position of Awujale of Japan. Orúkọ tèmi ni ọmọọba Adéwálé Àjùmọ̀. Mo support ọmọọba Morofolu Adébígbé fún ọba Awùjalè Akílẹ̀ Ìjẹ̀bú. Ọmọọba Adékọ̀yà Ẹlẹ́rìíjà Adétòkùnbọ̀. Èmi ọmọọba Olóyè Rasaki Adénẹ́yẹ Ọ̀ṣunmọ̀bí. Mo nominate ọmọọba Ayọ̀délé Adéwálé Ẹlẹ́gbùjà fún ipò ọba Awùjalè láti díje du ipò ọba Awùjalè tí Akílẹ̀ Ìjẹ̀bú nídìílé Ìṣẹ́gun lórí house wife. Èmi ọmọọba Alhaji Taiwo Razak Ajùmọ̀, mo ṣe igbákejì fún ọlọ́wà Razak Ọ̀ṣunmọ̀bí lórí ọmọọba Ayọ̀délé Adéwálé Adékọ̀yà Ẹlẹ́rìíjà fún ìdíje ipò Awùjalè ọba Ìjẹ̀bú-Òde ní ìdílé Fùṣẹ́gbùà ruling house Agùṣẹ̀. Nomination for Prince Ọdẹ́dínà Táíwò Abíọ́dún. Ọmọọba Ọdẹ́dínà Táíwò Abíọ́dún. Prince Engineer Olúgbénga Adébáyọ̀ Tìbúṣù. Hereby nominate Prince Admiral Táíwò Abíọ́dún Ọdẹ́dínà for the position of Awùjalè from Ìlú Àríwá Pàmílà. I, Prince Adékúnlé Olúbùnmi Ṣítù Ọ̀dẹ́dínà, hereby second the nomination of ọmọọba Prince Táíwò Abíọ́dún Ọ̀dẹ́dínà. Prince Gbadebo Ali Adébáyọ̀. Nomination for Prince Gbadebo Ali Adébáyọ̀. Prince Olatunde Akeem Ali. Hereby nominate Prince Gbadebo Adeyinka Ali Adebango for the position of Awujale from the Fusegbuwa ruling family. Thank you. I, Mr. Aditayo Adola, second nomination for Mr. Gbadebo Adebango. Adébọ̀wálé Emmanuel. Adeleke Ogunwo. I, Prince Adeleke Ogunwo, hereby nominate Ogunwo Adébọ̀wálé Emmanuel for the position of Awujale of Ìjẹ̀bú-Òde from the Fusegbuwa ruling house. I, Engineer Ibrahim Fatai Mobolaji. I, Engineer Ibrahim Fatai Mobolaji, seconded the nomination of Prince
Adébọ̀wálé Òkú from Yorùbá House. Ayọ̀mí Kájírì. Hereby, Awujale Kajiri nominated Ọmọọba Adébísí Abáyọ̀mí Kájírì for position of Awujale from Ṣèdúwà ruling house. Orúkọ mi ni ọmọọba Adéṣọ̀ká Adékúnlé. Èmi náà kejì second ọmọọba Abáyọ̀mí Kájírì fún ọba Awùjalè of Ìjẹ̀bú-Land. Nominator for Prince Hasan Tunde Olúbọlá. Ọ̀túnba Yíwá Adésanya Yusuf hereby nominate ọmọọba Ọ̀túnba Dr. Hasan Adébọ́lá for the position of Awujale from the Ṣẹ́gun Arúgbó family. Thank you. I, Ọmọọba Adékúnlé Apẹ̀rẹ̀, hereby seconded my fellow brother to restore Ọmọọba Adébọ́lá Hasan to the position of Awujale. God bless us. Nominator for Prince Akíntọ́lá Adéwùmí. Ọmọọba Baálẹ̀ Adébọ́lá Banjoko hereby nominate Akíntọ́lá Olúfẹ́mi Adéwùmí for the position of the Awujale of Ìjẹ̀bú-Land from ruling house. I, Gani Rashid Ayodele, I second the motion moved by Bala. Nominator for Prince Ọlábọ̀dé Ọ̀yọ́núgà. Ọmọọba Ìjìnlẹ̀ Káyọ̀dé Ṣọ̀tẹ̀ hereby nominate Prince Ọlábọ̀dé Ọ̀yọ́núgà for the post of Awujale of Ìjẹ̀bú-Land. I, Olatunde Ṣọ̀tẹ̀, second the motion for Ọlábọ̀dé Ọ̀yọ́núgà as Awujale. Nominator for Prince Ayọ̀ Yusuf Abímbọ́lá Olúgbénga. Prince Sunday Odúbọ̀kọ́lá Banjoko hereby nominate Prince Ayọ̀ Yusuf Abímbọ́lá Olúgbénga for the Awujale Street, Ìjẹ̀bú-Land. Hi, Adéwálé Adétayọ̀ Adébísí, second and support Ayọ̀ Yusuf Abímbọ́lá Olúgbénga to be the stool of Awujale of Ìjẹ̀bú-Land. Nominator for Prince Kúyè Adémọ̀rin Ṣáájú mọ́tò olórí ẹbí ọdún sí fámìlì hereby nominate Adémọ̀rin Kúyè as Kábíyèsí of Ìjẹ̀bú-Land. I, Prince Abiodun Odosi, hereby supported motion for the position of Awujale of Ìjẹ̀bú-Land for Adémọ̀rin Kúyè. Nominator for Prince Ọlámilékan Bájírù. Voice ti kó wa sharp ẹjọ ẹ má bọ. I, Prince Ibrahim Dairo Adedeji Omoyemi, want to present the name of Prince Olamilekan Idris Badru for the position of Awujale of Ìjẹ̀bú-Land from the Ṣẹ́gun ruling house. Thank you. Èmi ọmọọba Shamsudeen
Balógun Olúwatóyìn. Kejì wípé kí ọmọ ọba Ọlámilékan Idris Badru kí ó jẹ Awùjalè and paramount ruler of Ijebuland. Prince Odubiyi Elufemi. Èmi ọmọọba Olúlájà Òdùmọ̀ṣù hereby nominate ọmọọba Olúfẹ́mi Odubiyi for the position of Awujale from the Ìjẹ̀bú Oya family. Èmi ọmọọba ẹnjìnìà Adékọ̀yéjà Ọ̀kẹ́ fi ọwọ́ sí láti yan ọmọọba Olúfẹ́mi Odubiyi for position of Awujale from the Ìjẹ̀bú Oya. Prince Abdulrasheed Kukoyi. Nominated for Prince Abdulrasheed Kukoyi. Èmi Abíọ́dún ọmọọba Abíọ́dún Ṣèdíbárà nominate Abdulrasheed Kukoyi láti jẹ Awùjalè of Ìjẹ̀bú-Land. I Olúwatóbi Ibrahim seconded. I Olúwatóbi Ibrahim seconded at the nomination of Prince Adékọ̀yéjà Kukoyi, position of Awùjalè. Nominated for Prince Ọ̀tún Ọláṣẹ́ni Samson. Ọ̀tún Ọláṣẹ́ni. Prince Ajibola Ajidana hereby nominate Ọmọọba Ọláṣẹ́ni Ọ̀tún for the position the royal stone of the Awujale of Ijebuland. Ọmọọba Sadiq Adébáyọ̀ Òtítọ́lójú seconded him. Nominated for Prince Kayode Adenuga. Prince Kayode Adenuga. Hi, Oluwafunmilayo. Hi, Princess Oluwafunmilayo Adetinuke Adenuga. Nominate Dr. Ọmọọba Kayode Ibrahim Adenuga for the space of Awujale of Ijebuland from Ìjẹ̀bú ruling house. I praise Mufta Adebola Babatunde Adenuga. Hereby second the nomination of Dr. Ibrahim Kayode Adenuga for the vacant school of Awujale of Ijebuland from Ìjẹ̀bú ruling house. Nominated for Prince Adeleye Seun Onanuga. Orúkọ Ìgbàanú Adélẹ́yẹ. Mo nominate Seun Onanuga Adélẹ́yẹ fún ọ̀rọ̀ ọba tí ó lè. Orúkọ tèmi ni ọmọọba Adéníṣe Adélẹ́yẹ. Mo support Seun Adéníga. Nominated for Prince Ọlárẹ̀wájú Mábàwọ̀kú. Prince Ọlárẹ̀wájú Mábàwọ̀kú.
Ayọ̀dàmọ́lá má bá wọn kú. Hereby nominate ọmọọba Ọláníwájú má bá wọn kú for the position of Awujale from the Ìṣẹ̀dúwà royal family. Orúkọ mi ni Razak Olúkò Òkèjì ọmọọba Ọláníwájú má bá wọn kú fún ní Thank you. Nominator for Prince Adeyemi Akeem. Adetutu Agbola hereby nominate Ọmọọba Adeleke Akeem Adeyemi for the position of Awujale from the Ìṣẹ̀dúwà ruling house Ìjẹ̀bú-Òde. Orúkọ tèmi ọmọọba Muftahu Abdullah Ashiru mo sẹ́kọ̀ndì ọmọọba Adeleke Adeyemi Abdullah Akeem fún pọ̀ ọba Awujale. Nominator for Prince Nurudeen Akeji. I, Ọmọọba Adébáyọ̀ Akeji, hereby nominate Ọmọọba Adésùpò Nurudeen Akeji for the position of the Awujale of JAGILEGBO. I, Azim Moshood Adebayo, second the nomination of Prince Adeshupo Akeju as the next Awujale. Nominator for Prince Adeleke Akeem Adewale. Adewale for today. Hereby nominate Ọmọọba Adeleke Adewale Akeem for the position of Awujale from the Fileguya royal family. I, Olamilekan Shoton, second the nomination of Prince Adeleke Adewale Akeem as the Awujale of Ìjẹ̀bú-Òde. Nominator for Prince Ọláìdé Hasan Ashiri. Prince Ọláìdé Hasan Ashiri. Èmi ọmọọba Fàṣásí Mábáyọ̀mí jẹ́ Kàsí láti ìdílé Ìṣẹ̀dúwà lórí náà. Mo mú ọmọọba Dr. Sakirudeen Ọláìdé Hasan sílẹ̀ gẹ́gẹ́ bí ọba Awujale of Ìjẹ̀bú-Òde láti ìdílé Ìṣẹ̀dúwà lórí àwọn. Orúkọ tèmi ni Ọmọọba Alájà Kúdírátì gbogbo Kúdírátì mo sọpọ́tì Ọmọọba Sakirudeen Ọláìdé Hasan. Nominator for Prince Oriola Ọláwálé Yusuf. Prince Oriola Ọláwálé Yusuf for Prince Ajibola Ọbájìmí. Olúwakẹ́ Rántìmí Ọdúnsìn Ògòròdúnsìn nominate Ajibola Ọbájìmí Ọdúnsìn for the throne of Ìjẹ̀bú-Òde. I, Prince Ọlásùpọ̀mí Agboro Ọdúnsìn, hereby seconded the nomination of Prince Ajibola Olamide Ọbájìmí to the position of Awujale of Ìjẹ̀bú-Òde from the Ìṣẹ̀dúwà ruling house of Ìjẹ̀bú-Òde. Prince Adédìgbé Azeez Adémọ́lá. Awujale Adékúnlé Adéríbigbé. Mo wá láti nominate ọmọọba Adémọ́lá Azeez Adéríbigbé fún ipò Awujale of Ìjẹ̀bú-Òde láti ìdílé Ìṣẹ̀dúwà.
Orúkọ mi ni ọmọọba Lukman Adébígbé. Mo kéjì láti fi ọmọọba Adémọ́lá Azeez Adébígbé sílẹ̀ láti díje fún ipò ọba Awujale ní ilẹ̀ Ìjẹ̀bú láti ìdílé Ìfúnṣẹ́gbùà Royal Family. Nominator for Prince Oriola Olawale Yusuf. Prophet Adeyemi Omotayo. Nominate Barrister Ọmọọba Barrister Olawale Yusuf Adeyemi Oriola as Awujale Gold. Wálé èyí sọ̀pọ̀tì ẹ̀ gẹ́gẹ́ bí ọmọọba Agbìṣẹ̀yìn. Èmi náà fúnra mi ọmọọba Ilé-Ifá Lágbìṣẹ̀yìn, ìyá olódòdó Dàgàbà Tuale Ìjẹ̀bú ṣèṣì lọ́yìn lọ́yìn ọmọ mi máa gbé wá o. Alhaji Moruf Adébọ́lá Arówólò. Mo nominate Ọ̀túnba Fatai Olúwaṣẹ́gun Arówólò fún ipò Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú-Land láti Ṣẹ́dúwà Royal House. Èmi ọmọọba Agbọ́ládé Arówólò mo sọpọ́ọ̀tì motion fún mo second nomination Ọ̀túnba Fatai Arówólò fún position Awujale of Ìjẹ̀bú-Land láti Ìfúnṣẹ́gbùà ruling house. Nominator for Prince Alátìṣe Babátúndé Saheed. Abdul Kari Adeola Ọ̀nàfọ́lá Obiade. Okay. Thereby nominate Babátúndé Alátìṣe for the position of Awujale Ìfúnṣẹ́gbùà Royal Family. My name, Abdul Bari Adeola Ọ̀nàtọ́lá Obiade. Hi, Prince Alátìṣe Olúwatóyìn. They are seconded Engineer Babátúndé Saheed Alátìṣe to the throne of Awujale Ìfúnṣẹ́gbùà ruling house. Bákàrí Abíọ́dún Abímbọ́lá Adélékè. Ọmọọba Shuaib Shakirudin Adébọ́lá hereby nominate Prince Barrister Giwa Abiodun Bakari Adeleke to fill the vacant stone of Awujale of Ìjẹ̀bú-Land from Ìfúnṣẹ́gbùà ruling house. My name is Bakri Ismail Omotola. My name is Bakri Ismail Omotola. I have my second nomination of Prince Bakri Adébọ́lá as the next Awujale of Ìjẹ̀bú-Land. Nominator for Prince Olúkòkú Bisriu Adédèjì. Orúkọ mi ni Prince Abdulfatai Adéyẹmí. Mo nominate ọmọ mi Bisriu Adédèjì fún ipò Awùjalẹ̀ láti gbé Ìfúnṣẹ́gbùà. Orúkọ mi ni Kẹ́lá sí Olúkòkú. Mo nominate Bisriu second Bisriu Adédèjì. Thank you. Ẹ jọ̀ọ́ yẹ ká máa sọ̀rọ̀ sókè o. Àwọn orin kan bẹ̀ ní wọ́n rí ọ̀rọ̀ náà. Nominator for Prince Olúdábísí
Tuyo. Olúdábísí Tuyo. I, Sheson Ajayi, hereby nominate Ọmọọba Tuyo for position of Awujale from the Fusekula ruling out. And I praise the name of Apple. Mo support mo fún ọba Awujale lẹ́yìn ilé Fusekula ruling out. Nominated for Prince Ọlájídé Táíwò. Olúwaṣeun Ọmọọba Olúwaṣeun Banjoko. Mo nominate Ọlájídé Ṣeun Táíwò fún àpèrè Awùjalẹ̀ ìlú Ìjẹ̀bú-Òde. Orúkọ tèmi ni Ọlábídòyè Kazeem. Mo kejì Ọlájídé Ṣeun Táíwò fún ipò àpèrè Awùjalẹ̀ Ìjẹ̀bú-Òde. Nominated for Prince Adéyínká Bákàrè. I, Prince Olúkàgbé hereby nominate Prince Adéyínká Bákàrè to the vacant stool of the next Awujale of Ìjẹ̀bú-Òde from Ìṣẹ̀gbọ́ Àgbègbè House. I, Abdulsalam Akínọlá Olóṣèṣì, I hereby second the nomination of Ọmọọba Adéyínká Bákàrè for the vacant stool of Awujale. Nominated for Prince Shakiru Bello Adéwọlá. I, Prince Adésínà Adóòdù I hereby nominate Ọmọọba Shakiru Adéwọlá Bello as the Awujale of Ìjẹ̀bú from Ìjẹ̀bú ruling out. Èmi Àbáyọ̀mí Ìgbóèké second nomination Ọmọọba Shakiru Bello. Thank you, sir. For Prince Adédìgbé Olúṣẹ́gun Oríyọmí Adéwùmí Adédìgbé Olúṣẹ́gun Adéwùmí. I, Ọmọọba Ọlálékan. Ọmọọba Adébíyèṣù Ṣàmsùdín Ọlálékan hereby nominate Olúmúyìwá Abdulateef as the new Awujale of Ìjẹ̀bú-Òde. I, Princess Olúmúyìwá Esther, I hereby second the motion to nominate Prince Olúmúyìwá Abdulateef. Abímbọ́lá Olúwafẹ́mi Ibrahim. Abímbọ́lá Olúwafẹ́mi Ibrahim. Adébáyọ̀ Abímbọ́lá hereby nominate Ibrahim Olúwafẹ́mi Abímbọ́lá as new Awujale of Ìjẹ̀bú-Land from Ìṣẹ́gbúwa ruling family. I, Tèmítáyọ̀ Abọ́sẹ̀dé Oyènẹ́kànmí Abímbọ́lá, second motion by nominating Prince Ibrahim Olúwafẹ́mi Abímbọ́lá as the new Ìkọ̀lé Awujale. Adéyẹmí Abdul Adékúnlé. Hereby nominate Prince Adékúnlé Ṣàmsùdín Abdul to be the next
land. Usebo House. I, Abdul Ademola, I second the motion of nomination of Prince Adekunle Samsidin Abdul, representing the next Awujale of Jabula. Please, if you are in the venue here, the one know all, take attendance in indicate kẹpàdé àwọn local government observer ní ẹ̀yìn wọ́n lè take attendance wọ́n lè take details yìí because gbogbo ẹgbẹ́ wà nípa orúkọ wọn wà nípa attendance. Thank you. Prince Ademola Kazeem. My name is Prince Ayo Azan. Prince Ayo Azan. My name is Prince Ayo Azan. I'm here to support Ademola. Okay. I'm here to nominate Ademola Sikiru Orúkọ tèmi ni Princess Yetunde Kazeem. Mo wá fún Ademola Sikiru náà Ademola fún Awujale of Ìjẹ̀bú-Òde láti ṣèkejì Sikiru náà Ademola Awujale of Ìjẹ̀bú-Òde. Ọlọ́run bá kó ràn wá lọ́wọ́. Sherifdeen Mohammed Kazeem. Sherifdeen Mohammed Kazeem. Èmi ni ọmọọba Wasiu Kazeem. Èmi ni ọmọọba Wasiu Kazeem tí mo wá nominate ọmọọba Sheriff Kazeem láti dúpọ̀ Awujale of Ìjẹ̀bú-Òde from Usebo House. Orúkọ mi ni Abiodun Kazeem. Mo kéde wàásù láti díje fún Sheriff Kazeem fún ọmọọba Sẹ̀kúlà. Ibrahim Adebiyi. Adeleye. Ibrahim Adebiyi. I ọmọọba Ọlájídé Ayọ̀délé Adélẹ́yẹ hereby nominate ọmọọba Prince Ibrahim Adebiyi Adeleye for the position of Awujale from the Ìjẹ̀bú-Òde royal family. Orúkọ tèmi ni Misiriyu Yusuf. Mo support ọmọ Prince Ibrahim Adebiyi Adeleye. Idowu Williams. Prince William Adenuga-Leke hereby nominate Prince Adebayo William Idowu-Leke for the post of Awujale of Ìjẹ̀bú-Òde. Adeniran Olúṣèyí Odueke hereby second the nomination of Prince Engineer Williams Adebayo Idowu Odueke for the stool of Awujale of Ìjẹ̀bú-Òde. Thank you. Please, when we come forward, let's try and be clear. If Baba of 101 can speak that clear, let us put the microphone to our mouth and talk. I want to use the opportunity to recognize in our midst one of our elders and the board of the family, Sir Kayode Tufane. You are welcome, sir. Afik Ajibola. Praise Olufeko Taofik Ajibola. I, Prince Sani Abubakar Adeyemi, I hereby nominate Prince Taofik Ajibola Olufeko for the post of Awujale of Ìjẹ̀bú-Òde from Usebo House, Ìjẹ̀bú-Òde.
I, Sherifat Omobolale Baramola Badmus, I hereby seconded the Omobolale Badmus. I, Sherifat Omobolale Baramola Badmus, I hereby seconded the nomination of Omoba Ajibola Olufeko Taofik as the next Awujale. Prince Olalekan Kazeem. Please try and get your name on the register of today. Try and get your name on the register. The local government will go doing that. I, Alhaji Prince Adekunle Kazeem, hereby nominate Olamilekan Saheed Tiwalade as the new Awujale of Ijebu land from Kushepuwa ruling house. Orúkọ mi ni Ọmọọba Kóredé Kazeem. Mo kéjì láti pẹ̀lú Ọmọọba Olamilekan Saheed fún ipò Awujale láti ìdílé Kushepuwa ruling house. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé ariwo wá sílẹ̀ lọ́sẹ̀. Mo mọ̀ pé àwọn kan ti ṣe tí wọ́n tó wọ́n kàn fi ọ̀rọ̀ ṣe ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká fún ara wa ní the same decorum la fi bẹ̀rẹ̀ torí àti bẹ́ẹ̀ parí báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn ọmọ lè gbọ́ orúkọ kíálì. Prince Bello Ọlásùpọ̀ Abíọ́dún. Bello Ọlásùpọ̀ Abíọ́dún. Orúkọ mi ni Ọmọọba Ọládàpọ̀ Adégbóyèga Ayọ̀lá Bello. Olùrànlẹ́tì Prince Ọlásùpọ̀ Adéwálé Ayọ̀lá Bello fún ipò ọba Awujale Ìjẹ̀bú láti ìdílé Òṣèlúwà. Orúkọ mi Alhaji Rasheed Ayọ̀lá Bello. Mo second nomination Ọlásùpọ̀ Adéwálé Ayọ̀lá Bello. Prince Basọ̀run Akeem Adétọ́lá. Prince Basọ̀run Akeem Adétọ́lá. Prince Additional Basọ̀run Olórí. Therefore, nominate Akeem Basọ̀run for the position of Awujale student of Kushepuwa family. Orúkọ mi ni Ọmọọba Ọlọ́run wà fún ọ̀dà aṣọ. Mo ṣe ẹ̀sìn láti yan àti Abdulhakeem Adéyọlá Àjàṣe gẹ́gẹ́ bí Prince Adéwùmí Olúfẹ́mi. Prince Adéwùmí Olúfẹ́mi. Ọ̀ṣífúyè Ọdúntàn Yakub. Prince Ọ̀ṣín Ọdúntàn Yakub. Bello Adégbèmí Tajudeen. Orúkọ mi ni Ọmọọba Ìṣútẹ̀lú. Nominate Ọmọọba Tajudeen Adégbèmí Bello nítorí Hi, Ufọkà
Adégbóyèga Bánjókòó. Adégbóyèga Bánjókòó. I nominate Honorable Prince Awujale space of Awujale I, Prince Adeshoko Abu, Please, Abdulwahid Adéwálé Shorten. I, Princess Olagbemi Shorten, hereby nominate Ọmọọba Shorten, Abdulwahid Adéwálé Shorten for the post of Awujale from the Ifẹ̀ṣẹ̀gbọ́ area family. Everybody. Prince Kamaldeen Abdul. Obìnrin ọmọọba Ibrahim Adélébígbé Fẹ̀túgà. Mo fà orúkọ Adébáyọ̀ Kamaldeen Abdul kalẹ̀ fún ipò ọba Awùjalẹ̀ sí Ajílẹ̀ Ìjẹ̀bú. Ọlọ́run fún ràn ìnáwó. orúkọ tèmi rí ọmọọba Táíwò Agboola Fẹ̀túgà. Mo kéjì rẹ̀ fún kí ọmọọba Abdul Kamaldeen kó bọ́ orí ipò ọmọ dáadáa. Prince Ọdẹ́jàyí Akíntúndé Ọláwálé. Ọdẹ́jàyí Akíntúndé Ọláwálé. Ọdẹ́jàyí Akíntúndé Ọláwálé. Ọdẹ́jàyí Akíntúndé Ọláwálé. My name is Princess Abiola. I stand with the authority of Padatunde Sofora to nominate and confirm nomination of my Abio, Prince Samuel Akintunde Olumuyiwa Ọdẹ́jàyí for the stool of the Awujale of JAGILEGBO. Of the Ifẹ̀ṣẹ̀gbọ́ Alumni House. I peacefully want to support the nomination of Muyiwa Ọdẹ́jàyí to the stool of Awujale. Muideen Adeleye Adio. Prince Muideen Adeleye Adio. Seconded by High Abimbola Adekoyi Alaba. Thank you. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ sókè. Ariwo ti pọ̀ jù bẹ́ẹ̀ yẹn o. Ẹ jọ̀ọ́ ariwo ti pọ̀ jù bẹ́ẹ̀ yẹn. Ariwo ti pọ̀ jù. Prince Ọlálẹ́kan Shorten. Prince Ọlálẹ́kan Shorten. Omotayo Shorten is my name. And I'm here to nominate Prince Ọlálẹ́kan Shorten, the resultant position of the Awujale.
Títílayọ̀ Adéọlá Ibrahim, hereby seconded the candidate of Yorùbá Awujale as the Awujale of Nigeria. Mustapha Mojid. Prince Mustapha Mojid. When she come inside now. Hi, Miss Ashada. Second, Prince Mustapha Mojid. Adégbèga Bákàrè. I, Ọlọ́run Gẹ́gẹ́lé Fáṣínà, hereby nominate Ọmọọba Adégbèga Táíwò Bákàrè for the position of Awujale from Òfúṣẹ́gun Àkúrẹ́ House. Hi, Mary Adébísí Bákàrè, hereby supported. Prince Adébíyì Fẹ̀túgà. Adébíyì Fẹ̀túgà. One no be only them dey record o, this side dey record. Ọmọọba Adébáyọ̀ Fẹ̀túgà wọ́n wá láti nominate Ọmọọba Adébíyì Adékẹ́yẹ Fẹ̀túgà ipò Awujale Ìjẹ̀bú-Òde láti ilé ńlá Ìṣẹ̀kọ̀wà Union House ọlọ́ọ̀ba kúrò wà lọ́wọ́. Adéwálé Kàbírù Fẹ̀túgà ìṣèkéjì láti ní Ọmọọba Adébíyì Adékẹ́yẹ Fẹ̀túgà tó jẹ́ oyè Awujale Ìjẹ̀bú-Òde láti ìdílé Ìṣẹ̀kọ̀wà tí ọlọ́wà kò ṣe lọ́rọ̀. Ọmọọba Olúmúyìwá Adéyẹmí. Ọmọọba Olúmúyìwá Adéyẹmí. Orúkọ tèmi ni Ọmọọba Ọlásùnkànmí Adémọ́lá Òtúnlágbó láti délé Ìṣẹ̀kù Àrùn House. Mo fi àsìkò yìí dábàá architect Ọmọọba architect Olúmúyìwá Olúṣọ̀gá Adéyẹmí gẹ́gẹ́ bí Awujale tí Akílẹ̀jẹ̀bú ní láti ilé Ìṣẹ̀kù Àrùn family. Hi, Ọmọọba Adéyẹká Adéníkẹ́ Ògúnlájà, seconded division of nominating Ọmọọba Adékẹ́kẹ́ Ọmọọba Múyìwá Adérẹ̀jẹ̀ Olúṣọ̀gá Adéyẹmí as the King Awujale to the throne of Awujale from Chicago. Prince Ọ̀kẹ́wò Olúṣẹ́gun Ọbáfẹ́mi. Prince Ọ̀kẹ́wò Olúṣẹ́gun Ọbáfẹ́mi. Olúṣẹ́gun Ọmọọba Olúṣẹ́gun Olúṣọ̀gá hereby nominate Ọmọọba Ọ̀kẹ́owó Ọbáfẹ́mi Olúṣọ̀gá for the position of the Awujale of the Ìjẹ̀bú-Òde Union House. I, Àbáyọ̀mí Àmọ̀dá Olúṣọ̀gá A-Black, di olórí tún àgùṣèbí ní Fúṣẹ̀dùà ilé ńlá. I supported and I second for the motion of my brother Ọbáfẹ́mi Ọ̀kẹ́owó Olúṣọ̀gá for the vacant post of Awujale of Ìjẹ̀bú-Òde and the Fúṣẹ̀dùà family house. May God help me. Ọmọọba Ìlúmọ̀ọ́ká Kudus Ọmọlájà. Ìlúmọ̀ọ́ká Kudus Ọmọlájà.
Olùṣẹ̀san Adérẹ̀mí Abímbọ́lá. Mo fọ́ ọmọọba Ìlúmọ̀ká Kudus Ọmọlága gẹ́gẹ́ bí Awùjalẹ̀ Akílẹ̀ Ìjẹ̀bú láti Ìfúnṣẹ́kùwà Rolling House. Ṣọ̀tẹ̀ Kazeem Ọláwálé. Ṣọ̀tẹ̀ Kazeem Ọláwálé. Ọláwálé Ṣọ̀tẹ̀ láti jẹ́ Awùjalẹ̀ òṣèlú láti nígbà lákòóṣèlú. Ọmọọba Adébùsọ̀lá Ṣọ̀tẹ̀, second nomination of Ọláwálé Ṣọ̀tẹ̀ as Awùjalẹ̀ Ọmọọba Ọlátúnjí Christopher Adéwálé. Ọlátúnjí Christopher. Ọlátúnjí Joshua Ṣẹ́gun. Hereby nominate Prince Adekunle Christopher Ọlátúnjí for the Awujale stool, Jebuland. Èmi ọmọọba Ọlálékan Ọlátúnjí, mo second nomination Prince Adekunle Ọlátúnjí fún ipò Awùjalẹ̀ Jebuland láti ìdílé Ìfúnṣẹ́kùwà Ìjẹ̀bú Òde. Ọlátúnjí Jacob Adéwálé. I, Olalekan Alawide Abimbola, I hereby support Prince Muhyiddin Abimbola for the post of Awujale of Jebuland. Prince Bámidélé Adéluga. Bámidélé Adéluga. My name is Prince Adeluga Oluwatobi, and I am nominating Ọmọọba Bámidélé Adéluga for the stool of the Awujale of Jebuland from the Ìfúnṣẹ́kùwà family. My name is Moyokuwa Adeluga, and I'm seconding the motion to nominate. I'm seconding the nomination of Ọmọọba Bámidélé Adéwálé Adéluga. Prince Ògìdán Adésọ̀yà Adéwálé. I, Ọmọọba Adémọrin Adéníyì Àjàyí, I nominate Prince Olúwarótìmí Adéwálé Ògìdán Adésọ̀yà as the next Awùjalẹ̀ of Jebuland from the Ìfúnṣẹ́kùwà Rolling House. I, Mr. Muslim Mubashiru Adeni, I support the nomination of Awùjalẹ̀ from Muslim Mubashiru Adeni. I support the second for Mr. Ọmọọba Olúwarótìmí. Ọmọọba Adéfúwàpẹ́ Adégbóyèga Abímbọ́lá. Adéfúwàpẹ́. Adégbóyèga Abímbọ́lá for the vacant stool of Awùjalẹ̀ of Jebuland of the Rolling House. Prince Abímbọ́lá Kòrédé, hereby second the nomination Adégbóyèga Abímbọ́lá for the vacant stool of Awùjalẹ̀ of Jebuland. Prince Odúwọlé Ọlásùpọ̀ Tajudeen.
Adéyẹmí Ògúnwọlé gẹ́gẹ́ bí ọba Ìjẹ̀bú Òde láti Ìṣẹ̀gbọ́à ruling house. Èmi ni Olúkáyọ̀dé Thompson Ògúnwọlé. For second the nomination of Fáyọ̀dé Adéyẹmí Ọlásùpọ̀ Ògúnwọlé gẹ́gẹ́ bí the ruling the Paramount Awujale gẹ́gẹ́ bí àṣìṣe àdílẹ̀ ẹ̀ṣẹ̀. Prince Adelaju Adenuga. Prince Timothy Adenuga would like to nominate Prince Adelaju Adenuga as the Awujale Royal family. Hi, Prince Bola Kuyo. I'm here to say Bola Kuyoro. I'm here to support and support the nomination of Prince Adenuga as the Awujale of Ijebu. Prince Odedino Christian Oluwatobi. Thank you. Standing on the existing protocol. I, Prince Abayomi Adedoyin Ibitoyi Odedino, here nominates Prince Oluwatobi Odedino for the vacant throne of Awujale of Ijebu Mashallah. I, Prince Taiwo Adebayo Odedino from Finalizing ruling house. I supported the nomination of Prince Oluwatobi Odedino as new paramount ruler of Ijebu. Thank you. Prince Adekunle Adenuga. I hereby nominate Omoba Prince Adekunle Adenuga for the position. I, Prince Babatunde Oshisanya, I hereby nominate Prince Adekunle Adenuga for the position of Awujale Ijebu. I, Kukwai Adenuga, nominate Adekunle Adenuga. I second Adekunle Adenuga as the next Awujale of the ruling family. Prince Sulaiman Odubanjo. I, Omoba Abdulhakeem Yusa, hereby nominate Omoba Honorable Sulaiman Odubanjo for the position of Awujale Ijebu from Ìṣẹ̀gbọ́à ruling family. Prince Adeleye. Abiodun Nurudeen Abdul. Mo wá láti fi ọ̀rọ̀ ọba Ọlálékan Adébísí Abdul fún nomination ipò ọba láti fi ṣètò àgbélé house. This may Benga Abdul Ismail. I support Lekan Abdul fún ipò Awujale of Ijebu láti ṣètò. Prince Olajubu Olalekan Azeez. Olajubu
Ọlálékan Adébísí Prince Abdul Adébísí. Abíọ́dún lóde Abdul. Mo wá láti fi ọba Ọlálékan Adébísí Abdul fún nomination ipò ọba Awujale láti fi ṣètò àrílé house. This be Benga Abdul Ismail. I support Lekan Abdul fún ipò Awujale of Jebunland láti ṣètò. Adélẹ́yẹ Ibrahim Adéyẹmí Olúkáyọ̀dé Ibítóyè. Ladies and gentlemen, àwọn ọmọ bá dédé ní junction of Josie. Mo fẹ́ kí microphone fún ẹ̀fẹ̀. Ti process wọn kakọ sí ọ̀wọ́n láti ṣètò yẹn ṣùgbọ́n ẹni tó bá wà ní bíbá yìí tó fẹ́ nominate anybody tó fẹ́ kọ́ ọmọ ìdílé wa tó ká ìgbóni ọ̀ṣọ́gbè wọ́n kò sí ta bíbá yìí ọ̀wọ́n tó fẹ́ fẹ́ nominate any other candidate táwọn ti ṣe orúkọ wa yìí wọ́n jáde síta láti fún ọ láyè láti nominate kẹ́ni kan fi ṣe kọ́ọ̀lù. Any other nomination? Ọmọọba Abíọ́dún Adédoyin Sikirulai Abímbọ́lá hereby nominate Ọmọọba Muftaudeen Adébíyì Abímbọ́lá for the position of Awujale from the Ìṣẹ̀fúnwà royal family. Ọmọọba Adémọ́lá Abímbọ́lá hereby present the nomination of Muftar Adémọ́lá Abímbọ́lá as the next Awujale. Èmi Prince Akin àwọn Adésọyà Prince Amorudin àwọn Táyọ̀ Lawal sílẹ̀ Lawal Adésọyà Olú Amorudin àwọn Táyọ̀ Lawal sílẹ̀ ní ipò Awujale ìgbẹ́kúlà láti akéde ìfẹsẹ̀ ìgbúra. I, Ọmọọba Adébíyì Abímbọ́lá, hereby nominate Prince Adeleke
Oluwasegun Abimbola for the vacant position of the next Awujale of Jagula, and seconded by Hereby second nomination of Adeleke Bola Shegun for the position of Awujale. Hi, Awujale Olaleko. I second that degree Abimbola for the next Awujale of Jagula. Hi, Alhaji Prince Shuaib Sikirulai Abiola Bishop from ruling house hereby nominate Prince Olukayode Odedino from the vacant school of Awujale of Jagula. Thank you. Ọmọọba Táíwò Abímbọ́lá, I nominate Ahmed Babatunde Abímbọ́lá Adesina Adewumi as the Awujale of Jagula Minas as the next Awujale of Jagula. Nominate. Adémọ́lá Ọ̀rẹ́dìbẹ̀ mo second the Ahmed Adémọ́lá Ọ̀rẹ́dìbẹ̀ mo second the Ahmed Babatunde Abímbọ́lá as the next Awujale of Jagula. Òfin là ń tẹ̀lé. So ẹ má bínú. Wọ́n ti nominate aláti gba orúkọ wọn jáde. So ẹ ó lọ. Orúkọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ nominate six of them Mufutauddin Adéníyì Abímbọ́lá, Kamaludin Ọmọ́táyọ̀ Lawal, Adeleke Abímbọ́lá, Tajudeen Abọ́lálé Abímbọ́lá, Olúkáyọ̀dé Ọ̀dẹ́dínà, Ahmed Abímbọ́lá. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà kọ́ lọ ṣe profile àti evidence of the Toko family 50 copies each kọ́ kó lọ fún olórí ẹbí. Final and last call. Tẹ bá wà nígbà ilé yìí tí ẹ fẹ́ wá ṣe nomination and secondary fún candidate tẹ wà bí tẹ ẹ ti gbórúkọ yín àbí ẹ ti láǹfààní láti wá síwájú ẹ dìde báyìí ẹ máa bọ̀. In the absence of none. In the absence of none, on behalf of the Kushekwa Council Committee and the elders, I, Abiodun Akinola Adesoya Ido, as the PRO of the family, declare the nomination closed. We can clap now. We can clap. Àwọn ọmọ òṣèlú wa a máa jẹ́ oyè yìí o. Oyè yìí ìkan náà ọmọ wa ló máa jẹ́ o. Ó máa ṣojú gbogbo wa o. Tí wọ́n máa ní ọmọ òṣèlú wa ní Awujale. Ó sì ti rò pé kò ní ṣeé ṣe àti ṣe o. Thank you very much. Ìjọba ìjọba sọ ọdún ṣe ọdún bẹ̀rẹ̀ fi ṣe ojú torí ẹdúgbẹ̀dù nípa ẹdúgbẹ̀dù ó máa dúgbẹ̀dù. Adúgbẹ̀dù
ìgbà ọba ní àásùkò wọn lára o àṣoríire o àìpẹ́pẹ́ o ọba ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀. Oyè yìí jẹ́ o, ìgbà lára padà sílé láyé ọ̀tá láfẹ́ wa o, láfẹ́ àwọn ọmọ ìjẹ́ bẹ́ o, àníríkó ọmọ àníríkó ayá o, gbogbo alókùnrin àdúgbò ìwà lẹ́yìn, gbogbo ìfowópamọ́ àti àṣeyọrí o, ẹgbẹ́ púpọ̀, ọlọ́run máa kó àwọn ọmọ ẹgbẹ́ ìlú, owó láti tóbi ọjọ́ ìlú, owó láti tó wà ọjọ́ ìlú, gbogbo àwọn ọmọ oyè, ọmọ ọgẹ́ni wọn sí, wọ́n máa lọ láyọ̀, wọ́n máa bọ̀ láyọ̀. Àkígbà tí a máa gbé adé yìí, a máa fi ilé ńlá, oṣù bẹ́ẹ̀ ní gbogbo wa, ọ̀nà títí láì láì fọ́nù láyé. Akéde lọ́rọ̀ bí ọ̀la ní ọ̀rọ̀ àwọn ìlànà máa ní ìyá ọ̀nàdé, ìyá kàmí àbúkú wá ìyá kàmí sáyé, ètò náà kúrò tán tẹ̀lé, ìwà tẹ̀lé sí ìyá sáyé, ìyá ló máa ń gbàgbé ìwà ìwà lọ́wọ́. Pẹ̀lú ọ̀la